mo kí gbogbo ọmọ Yorùbá bí a kú dédé ìwò yìí, most especially àwa tá wà nílé, mo kí wa lórúkọ bàbá Professor Banji Akíntóyè bí mo ṣe máa ń kí wa àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣojú tó ṣẹ̀yìn. Mo tún kí wa lórúkọ olóyè Ìgbòho Òòṣà, Aníyìkáyé titia, Ànábì titiwa, Adégbáyé, Akéwéjẹ, gẹ́gẹ́ bí mo ṣe máa ń kí wa. Mi ò ní much time, mo kàn wá láti wá rán wa létí ọ̀rọ̀ kan tí mo sọ. Ohun tó ti jẹ́ kí n wá sí ìdí igi lénìí, ìní ọjọ́ ìsinmi, kọ́lọ́run kó fún ìran Yorùbá ní ìsinmi ni, lọ́wọ́ àwọn àgbààgbà, àwọn àgbà àyà, àwọn tó jẹ́ wípé bí Fúlàní ṣe ń pa ọmọ Yorùbá lọ́tùn bó ṣe ń pa ọmọ Yorùbá lósì, inú wọn ń dùn sí. Àwọn àgbà àyà tó jẹ́ wípé ìbálòpọ̀ àwọn tí ń ṣe ìran Yorùbá lóore ló tẹ́ wọn lọ́rùn. Àwọn tó jẹ́ pé bí ìran Yorùbá ṣe ń fọmọ Yorùbá, bí ìran Nàìjíríà ṣe ń fọmọ Yorùbá ń rúbọ, ó tẹ́ wọn lọ́rùn. Tí ń bá lórí ọ̀fẹ́ ní alẹ́ yìí ọ̀la, màá tún gbé àwọn líìsì kan jáde síta. Àwọn ọmọ Yorùbá tí ìran Yorùbá tá ti fi rúbọ fún Nàìjíríà. Ibẹ̀ ẹ̀kọ́ ni mò ń lọ lénìí. Mo ní tẹ́ bá rántí pé mo wá sí di igi yìí, mo fi ìran Yorùbá wé igi yìí, mo fi àwọn Fúlàní wé àfòmọ́ yìí. Ìkan lára àwọn bàbá àgbà àyà tí ò rore kan ìran Yorùbá, tó jẹ́ pé ìgbé ayé tí ìran Yorùbá ń gbé lọ́wọ́ ó dùn mọ́ wọn nínú. Ó pè mí, kò sórí ọ̀rọ̀ tí ò sọ, ṣẹ́nu ẹ gbọ́rọ̀ ni, ó máa kàbùkù, ó máa ṣe gbá, ìran bàbá ẹ ló gbẹ, ìran bàbá ẹ ló ṣe kinní kan níbì kan, ẹ̀yin ọmọ ìran kíran, kò sí ní tí ò fi mí wé. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún wọn wípé gbogbo ìpìtánṣẹ́ ó padà sórí ọmọ wọn, ó padà sórí ìrandíran wọn. Ní ọjọ́ tí ìran Yorùbá bá bọ́ kúrò nínú ìgbèkùn, níjọ́ náà ni ìrandíran wọn máa wọnú ìgbèkùn lọ. Bí ara bá ṣe ń tu Yorùbá, bí Ọlọ́run ti ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè, ara ò ní tù wọ́n. Àyàfi tó bá jẹ́ pé n tí mo wí bẹ́ẹ̀ kọ́ lórí. A gbọ́ ìtàn kan pé our forefathers work for the independence of Nigeria. Orí bàbá yìí kàtà dáadáa, ó ń sọ fún mi pé this year by December ló máa pé ọmọ 80 years. Ìyẹn ni wípé tabaníkà bíléèrè ó mọ̀ tán, ó jèrè free education, ó jèrè free health. Òun náà ó jáde iléèwé, tó pé bó ṣe ń jáde iléèwé ló ti ríṣẹ́. Ó lè sọ wípé ìgbé ayé tí ìran Yorùbá ń gbé lénìí pé ó tún bẹ́tà ju ìgbé ayé táwọn gbé lọ. Kẹ́ ẹ lè mọ̀ pé the level of wickedness, the level of wicked leader that we the Yorùbá have. Bẹ́ẹ̀ sì ń gbé mi ṣépè. Ẹ gbọ́, ṣé lóòótọ́ iṣẹ́ táwọn bàbá wa ṣe lè ṣáà jèrè ẹ̀? Our forefathers fight for the freedom of the Nigeria. Instead of us to be enjoying, we are suffering. We are in bondage of Nigeria. Iṣẹ́ táwọn bàbá wa ṣe lẹ̀, Fúlàní enjoying it. Ni mo fi ayé Yorùbá wé igi yìí. Ẹ wo igi tó wà lórí ìdúró, òun lẹ̀ ń wò yìí. Ṣé rí? Ká má sọ wípé àwọn ọmọ Ìgbòho àhesọ náà ń ṣe, òun lẹ̀ ń wò yìí, òun ni mo fọwọ́ dà yìí. Ara ẹ̀ka ẹ̀rí nígbà tí òró mi mú. Ṣé rí bẹ́ẹ̀? Mo fẹ́ fọwọ́ dá ní òkè rí nígbà tí òró mi mú. Ṣé rí bí mo ṣe ń ja? Nígbà tí òró mi mú, ó ti gbẹ. Ó ní tí n bá lórí ọ̀fẹ́ máa da wálẹ̀. Nígbà tí òró mi mú, ẹ máa wò ó máa dáǹsì. Ṣé ti gbọ́?
kẹ́lì mọ́ndẹ́bù ṣé bẹ́ẹ̀ ó ti gbẹ òun ló wà lọ́wọ́ mi ṣé rí òun ni ó ti gbẹ igi dẹ̀ wà lórí ìró èyí tó wà lórí ẹ̀ dẹ̀ ó dẹ̀ ń sanra ó dẹ̀ ń yọ̀tọ̀ mi àní iṣẹ́ táwọn bàbá wa ń ṣe ní igi yìí ló ń fa omi láti ilẹ̀ ló lọ ń supply àfòmọ́ èyí tó yẹ kó fi bọ́ àwọn ọmọ títí ẹ̀ òun ló ń gbà á ẹ gbọ́ ṣé ó jọra wọn àbí ò jọra wọn òmìnira táwọn bàbá wa fight fún táwọn ọmọ wọn ò jèrè ẹ̀ òwò táwọn bàbá wa ṣe tá ò jèrè ẹ̀ kí la wá ń kọ̀ntínù nínú irú òwò bẹ́ẹ̀ ilé táwọn bàbá wa kọ́ tí àwọn àlejò òjà jèrè wọn òjà gbé inú ẹ̀ wọ́n ti wá síta òjò ń pa wá oòrùn ń pa wá igbó wa morú mọ igbó wa sọ̀ráǹdì igbó ilé yẹn wọ́n tún ní ká lọ mú ọkọ́ ká tún lọ máa ró ní mo ṣe bí ìran Yorùbá léèrè pé àbí àti ẹ̀wálé ayé wa ṣerú Fúlàní ni ṣé àwálé ayé wa ṣerú Fúlàní ni ìbéèrè ni ìbéèrè ni ìbéèrè ni tó nílò ìdáhùn ṣé ó jọra wọn àbí ò jọra wọn bóyá mi kàn ń béèrè question pé how many Yoruba help Yorubas that is the cause of the problem that is the part of the problem that is why you see igi yìí ó ń fa omi nísàlẹ̀ láti inú ilẹ̀ àwọn ẹ̀ka ẹ̀ ń gbẹ ṣùgbọ́n àlejò ọ̀ràn tó gbà ó ń sanra ní mo fi ṣe nígbà tí mo ṣe program yẹn mo ní ẹni bá wà nínú ẹ̀mí it is one that we understand what I'm saying the level of property tó wà nílẹ̀ Yorùbá lénìí tẹ́ bá gbọ́ pé ọmọ Yorùbá kan jalè lénìí wọn ò ní tìjú mọ́ mentality Nàìjíríà ló wọrí wọn everybody want to survive either it's good or wrong èrè ìdí ni pé iṣẹ́ táwọn bàbá wa ṣe é lẹ̀ àwọn àjòjì tó wà nínú ayé wa ò jájèrè ẹ̀ so I don't expect tí àwọn ọmọ kéékèèké bá tiẹ̀ ń bú wa àwọn ọmọ tó ń rí owó yahoo gbà tó bá tiẹ̀ ń bú wa kò lè ní effect a sọ wípé ohun tó máa tán ni lọ́dún eégún what about ẹni tó pẹ́rẹ́ àìlágbàlagbà tó jèrè free education tó náà ti gbé ayé ìrọ̀rùn rí ó sọ fún mi pé nígbà táwọn ń lọ sí London ó wá ń pa ìtàn mo wá ní dáàdi iṣẹ́ ẹ̀ ń gbọ́n tẹ́ ń sọ ṣá pé ṣẹ́yìn lè gbàdúrà pé ìgbà tí ìgbà tá à ń gbé kẹwàá padà sí ọ̀dọ́ ẹ ń sọ fún mi pé àwọn ọmọ yín wọ́n ṣe dáadáa wọ́n ṣe gbogbo ẹ̀ nítorí pé nígbà tẹ́yìn ń bí ọmọ ẹ bí wọn nínú ìrọ̀rùn Yorùbá ìjọ wo la fẹ́ bọ́ kò nínú gbogbo náà yìí ìjọ wo la fẹ́ gbára wa lọ́wọ́ àwọn àgbà òṣèkà àwọn tó rí òótọ́ tí wọ́n kọ̀ láti sọ òdodo Èkìtì láti lọ dìbò kó sebẹ̀ nígbà yẹn lọ́hùn wọ́n ti ṣètò Oǹdó níjẹta náà àtàná báyìí àwọn yẹn náà tún dìbò wọ́n tún lọ sebẹ̀ tó bá yá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà tá a bá ń gbọ́ wọn kó billions wọ́n san owó school ọmọ tí wọn ò tí ì bí wọ́n san sí Amẹ́ríkà àwa máa kí síta pé all these politicians they are wicked who give them chance ṣe iṣẹ́ táwọn bàbá wa ṣe é lẹ̀ ìbéèrè tí mo béèrè lọ́wọ́ bàbá yẹn nìyẹn wọ́n láwọn ṣiṣẹ́ ní National Bank mo ní where is National Bank to today ìyàwó àwọn ṣiṣẹ́ ní Oòduà investment where is Oòduà investment today ìyẹn ni pé ẹ̀yin jèrè iṣẹ́ tí àwọn bàbá wa ṣe é lẹ̀ inú yín dẹ̀ ń dùn pé iṣẹ́ táwọn bàbá wa ṣe é lẹ̀ ó parun lójú yín. àwa kan sọ wípé we can't continue like this we don't want Nigeria anymore let us go back to our origin torí ìjẹkújẹ tẹ̀ ń jẹ
torí appointment tẹ́ ń lé kiri ọ̀pọ̀lọpọ̀ àgbà òfò Àbújá náà ń sùn láì torí pé wọ́n ń wá appointment instead of them to build Yoruba land, to fight for the freedom of Yorubas, to liberate the Yoruba. Ẹja bira wa léèrè ẹni tó bá lójú inú tó létí inú kó gbọ́ kí ni ìyàtọ̀ ìkẹlẹ̀ wo lórí òkè yẹn tó ti gbẹ tátẹ́gùn bá gbé bẹ́ẹ̀ ó ti já ó tẹ̀hún tẹ̀ ti dákò lára igi ó ti dákò lára igi lára ìyá ẹ̀ at 10 time ló ń lè wálẹ̀ omi tí igi yìí ń fà látòkè àfòmọ́ ẹ̀ ló ń jèrè ẹ̀ lèmi fi àwọn Fúlàní wé àfòmọ́ tí mo fi Yorùbá wé igi pé ẹ wo ìgbé ayé tí igi ń gbé tí ma sọ wípé ìgbé ayé Yorùbá dàbí igi I'm part of them I'm not a Yorùbá I'm a Yoruba man. I'm part of this. Part of the Yorubas. Torí àjọ ń jìyà yẹn ni. Àjọ ń jìyà yẹn ni. A bag of rice now 120. Àwọn kan tà ní 130. Ṣé ó dìgbà tó bá ń ta a bag of rice ní 200,000, 300,000? Ṣé ó dìgbà tó bá jẹ́ pé à ń gbé òkú ọmọ Yorùbá lẹ́bẹ̀ẹ́ bá títì? Every blessed day Dangote fi trailer ń kó èrè ilẹ̀ Yorùbá every blessed day and our leader did not see that. Ẹ gbọ́ kì í ṣe tí n bá fi ayé Yorùbá wé igi tí mo fi àwọn Fúlàní tó ń yọ̀tọ̀ mi wí àfọ̀mọ́ mo dẹ̀ sọ mo ní there is still hope. Yorùbá wípé ìrètí ń bẹ fún igi tá a gé pé tó bá gbóòórùn omi á sọjí padà ìrètí ń bẹ fún igi yìí bó ṣe wù kó gbẹ tó yìí ìrètí ń bẹ fún kí ni ìrètí ẹ̀ tí a bá rí èèyàn kan tó gòkè tó gé àfòmọ́ ìgbálẹ̀ tó gé gbogbo omi tó ń supply lọ sókè tí àfòmọ́ yìí ò rí mu mọ́ bí àfòmọ́ yìí ṣe lágbára lórí ẹ̀ tó ń dúdú yìí òun ló lójoojú tí wọ́n bá ti lè gé láàrin ọjọ́ méjì ewé ẹ̀yẹ máa pọ́n wá ní àwa gbẹ bí Fúlàní tààrọ̀ pé lágbára bí wọn ò ṣe lágbára we supply them the energy ẹ̀ẹ̀mẹyẹ owó don't know how much billions of naira tán kókò lẹ́kọ̀ọ́ kókò nílẹ̀ wa wọn á tún fi ra àbọ̀n lé àwọn ọmọ wọn á máa pọ̀ṣù wa káàkiri. It is a pity for somebody like that man 80 years old tínú wọn dẹ̀ ń dùn sí ìgbé ayé tí Yorùbá ń gbé lọ́wọ́lọ́wọ́ tí wọ́n dẹ̀ mọ̀. Let me ask a question. Ẹ jọ̀ọ́ ṣé bí Buhari ṣe lo ìjọba títí ẹni Tinubu ń lò lọ́wọ́? Ìbéèrè ni tó nílò ìdáhùn. Ṣé bí Buhari ṣe lo ìjọba títí ẹ̀ ní Tinubu ń lò lọ́wọ́? Àwọn tó sọ pé no we are together àwọn náà ti jáde síta ń sìn pé let us divide this country because ó ti dójú ẹ̀. Ẹja jọ bira wa léèrè ṣé inú ìyà ni Yorùbá wà ní àbí inú ìgbádùn? Lójoojúmọ́ di 85% àwọn tán náà ń jápa Yorùbá àti Ìgbò ló pọ̀ jù ń bẹ̀. How many Fulanis the Hausas tó jápa? Nítorí ìkòkò ọbẹ̀ Nàìjíríà ọwọ́ wọn ló wà. Bí ara ṣe ń ní ẹ̀ka igi yìí tó ń gbẹ lójoojúmọ́ tó ń kán ẹ̀rẹ́lẹ̀ tí mo já wálẹ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ lè àwọn eléyìí náà dúdú sí lójoojúmọ́ torí omi tí eléyìí ń supply láti inú ilẹ̀ wá lọ sínú ẹ̀ka àwọn nìkan ló ń gbà ló ń jèrè ẹ̀. Ọmọ Yorùbá ẹja láti inú wa kí ni ìyàtọ̀ nínú ayé Yorùbá pẹ̀lú igi yìí? Kí ni ìyàtọ̀ nínú ayé Fúlàní pẹ̀lú igi yìí? Òdodo ọ̀rọ̀ ni kẹ́jẹ́ ká bára wa sọ. Ìwọ yóò mú òtítọ́ yóò sì sọ ẹ́ di òmìnira. This is time for the Yoruba to know òtítọ́ and kó òtítọ́ kó sọ wá di òmìnira. We can't continue like this. The best solution to have our own freedom
igi náà ó lè gba òmìnira tá a bá gé àfòmọ́ ẹ̀ kúrò lára ẹ̀. Bí a ṣe wà ní àsìkò ọ̀gbẹlẹ̀ tá a bá gé àfòmọ́ yìí kúrò lára igi yìí lénìí tó dàárọ̀ láti ìrìnsẹ̀ sí lórí tó dọ̀tún láti ìrìnsẹ̀ sí lórí tó bá máa tó bí oṣù kan ẹ rí i pé gbogbo ẹ̀ka tó ti gbẹyẹ á bẹ̀rẹ̀ sí ń pa ewé gidi síta, àwọn eléyìí tó ti gbẹ tán pátápátá jábọ́ lára ẹ̀ àwa bẹ̀rẹ̀ sí ń dúdú. Bẹ́ẹ̀ náà ni ìgbé ayé Yorùbá, a jẹ́ pé tá a bá gé àfòmọ́ ẹ̀ kó lára igi ó gba òmìnira nìyẹn. Tí Yorùbá náà bá jọ jáde kúrò nínú Fúlàní, kúrò nínú Nàìjíríà, á gba òmìnira nìyẹn. Kán gé lára igi, kán gé àfòmọ́ yẹ kó lára ẹ̀, ó dẹni ara ẹ̀ nìyẹn. Kán gé Fúlàní kó lára Yorùbá, Yorùbá dẹni ara wọn nìyẹn. Kò sí òwò tí ìran Yorùbá lè ṣe under the Nigeria tó lè mú èso rere wá, tọmọ Yorùbá lè rẹ́rìn ayọ̀. Ètìlẹ̀ ẹ̀ máa fi gbọ́ bọ́jẹ́tì ńlá kàǹkàǹkàǹkàǹkà tẹ̀rù ọmọ bàyín, ẹ ní rí nǹkan tó fi ṣe nígboro, ẹ ní rí nǹkan tó fi ṣe. Tó bá tún di next year 2025 ẹ tún rí president tí ó tún lọ ra mọ́tò another bíi 250 million jeep ló tún kó fáwọn senators, àwọn rep. Ohun tí awálé ayé wá wò nìyẹn, ká máa celebrate failure. Ọlọ́run ò dá ìran Yorùbá bẹ́ẹ̀, Ọlọ́run ò dá ìran Yorùbá bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ̀ ń yọ Yorùbá lẹ́nu, àwọn bàbá wa ló sọ bẹ́ẹ̀, kì í ṣe mi, pé ìkọ̀ọ̀kan lọ́mọ ọ̀wọ́ yọ. Bí Ọlọ́run ti ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè, ilẹ̀ máa bí á béèrè ẹ̀mí yín. Ọmọ Yorùbá, we need our freedom o. Ẹ mọ́ gbọ́ ti àwọn àgbààgbà yẹ o, that dining with our enemies. Tán mọ̀ pé ayé Yorùbá ó ń gbẹ lójoojúmọ́, àti jẹ àti mu ó ń gbẹ lójoojúmọ́. Tẹ́lẹ̀ rí pé àwọn Fúlàní ń fi ọ̀rọ̀ wa ṣe, wọ́n fi ń ṣe fújà, wọ́n fi ọ̀rọ̀ wa wọ́n fi ń ṣe yọ̀tọ̀mì, inú wọn dẹ̀ ṣètò ń dùn sí, torí pé àwọn yẹn ń fi atẹ́gùn sí wọn lára, wọ́n wá di ọ̀tá ìran wọn lójijì. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú ìsinmi. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel Baba Ekiti. I'm begging you, Baba Ekiti TV on YouTube. God bless you.